ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o ẹ̀yin èwe wa níbo lẹ wà bóyá ẹ súnmọ́ bí àlọ́ o àlọ́ mi àlọ́ o ọmọdé ilé àlọ́ Ìjápá Ìjápá tìrókò ọkọ yán níbo ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o. Àlọ́ ẹ̀yin èwe àtúntìdé sórí ètò àlọ́ pẹ̀lú Ahondiwura. Ṣàlàáfíà ni mo bá yín. Ṣé ṣe àwọn òbí yín níyọnu ẹ mọ̀ ṣe wọ́n níyọnu kẹ́ ẹ máa rántí wípé ẹ̀yin náà ń bọ̀ wàá dàgbà bẹ́ẹ̀ ṣe rí hun àwọn òbí wa náà àwọn náà ti rí bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin àgbà wa náà ń kọ́ ṣé ẹ̀ ń fọkàn bá wa lọ ṣàmú yín lọ sóko ìrántí. Lórí ètò àlọ́ pẹ̀lú Ahondiwura lónìí orí àlọ́ Ìjápá náà la ṣì wà. Lónìí a sọ̀rọ̀ nípa Ìjápá àti Àkèrè. Wọ́n ní ayọ̀ ayọ̀jù l'Àkèrè yọ̀ tí èèkàn nítan. Ẹgbẹ́ mọ bó ṣe lọ àbí? Ó yá ẹ tẹ̀lé mi ká lọ. Ṣùgbọ́n má gbàgbé o, ẹ lè máa tẹ̀lé mi lójú òpó Ahondiwura Studios. Ẹ fi àríwísí yín ẹ fi síbẹ̀. Ẹ nífẹ̀ẹ́ wa ẹ bá wa pín káàkiri ká mọ̀ tẹ̀léra wa lẹ́yìn ká pín kárí ilé ká pín kárí oko. Ìjápá àti Àkèrè òun ni àlọ́ tá a fẹ́ mẹ́nubà lónìí. Ní ayé ìjọ́un Àkèrè àti Ìjápá wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Àgbẹ̀ òun ni Ìjápá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ rẹ̀. Àgbẹ̀ ni ṣùgbọ́n àgbẹ̀ alápámáṣiṣẹ́ òun ni Ìjápá. Ṣùgbọ́n Àkèrè ó jẹ́ agbẹ́gilére ó sì tẹpá mọ́ṣẹ́ bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àti ìdílé ọba òun ni Àkèrè ti wá. Síbẹ̀ kò fèyí hùn ṣe ó ṣiṣẹ́ ó tẹpá mọ́ṣẹ́ dáadáa. Ó wá rí wípé ó dàgbẹ́ ni wípé iṣẹ́ tóun ṣe ní ìlú àwọn yìí kò fi bẹ́ẹ̀ wó wá fóun kò gbajúgbajà nílùú wọn gangan. Ló bá ní ó dáa kóun tún lọ sí ìlú bòmíì kóun ó wò ó bóyá ajé ò mọ̀ wá ń bẹ̀. Ó sì gbéra ó lọ sílùú bòmíì láti lọ rí mọ́ ṣiṣẹ́ gbẹ́gilére rẹ̀ ń bẹ̀. Ìgbà tó yá òun àti Ìjápá mọ́ kàn síra wọn ọ̀rẹ́ gidigidi ni wọ́n. Ọ̀rẹ́ dénúdénú òun ni Àkèrè jẹ́ sí Ìjápá ṣùgbọ́n yìí náà mọ bí Ìjápá ṣe jẹ́. Àfitọ́ dúdú sẹ́nu fi tu funfun jáde òun ni Ìjápá. Ṣùgbọ́n kò tí ì fi hàn Àkèrè o. Wọ́n máa ń kàn síra wọn mo jọ kíra wọn mo fi ìkan ránṣẹ́ síra wọn. Ìgbà tó wá yá ọba ìlú àwọn Àkèrè wá kú. Ẹ sì mọ̀ wípé Ìjápá sì ń gbé ìlú ṣùgbọ́n Àkèrè ń tiẹ̀ òun ti bá ṣe ajé lọ síbòmíì. Iṣẹ́ ajé ti sọ ọmọ nù bí òkò. Ìgbà tí ọba wàjà náà bá wò wípé ta lọba kàn wọ́n dáfá ọgbọ́ pẹ̀lẹ́ náà lẹ̀. Ìgbà tán dáfá wọ́n ní wípé Àkèrè nípò ọba ìlú wọn tọ́ sí. Inú gbogbo wọn ti dùn wọ́n ní tọ́ ifá wí ire o Àkèrè ní fámú láti jọba. Ṣùgbọ́n àkótó di wípé wọ́n gbéra láti lọ rèé sọ fún Àkèrè. Ẹ mọ̀ pé ọ̀rẹ́ ni Ìjápá jẹ́ sí Àkèrè. Inú tiẹ̀ náà dùn ó ṣe bẹ́ẹ̀ ni pé inú ẹ̀ dùn lẹ̀. Ó ṣàgbéra ó lọ sí abúlé tí Àkèrè ti ń ṣiṣẹ́. Ó lọ bá Àkèrè lálejò. Ọ̀rẹ́ mi mo bọ́ ọ yọ̀ ó bó oríire. Ìwọ náà mú o ìwọ ni fámú kó jọba ìlú wa. Inú àwọn méjèèjì dùn inú Àkèrè náà dùn. Ìjápá ṣe bí ẹni tínú ẹ̀ dùn ó ní ìbàrí ó tù wá lára ọ̀rẹ́ mi. Báwo bá ti jọba èmi náà jọba nù àbí bọ́dà ẹni bá lówó sí bẹ́yẹn náà lówó ni. Ìjápá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan. Ó dà Àkèrè ní ṣàjẹ́ ń dúró tí àwọn ikọ̀ tí wọ́n rán láti wá jíṣẹ́ fún mi tí mo fi wá má jẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá ní kì í garùn lójú fèrèsé. Àkèrè ní ó dáa òun ó farabalẹ̀. Wọ́n ṣe Ìjápá lálejò wọ́n fún lóúnjẹ wọ́n ṣe gbogbo ẹ̀. Ó sùn mọ́jú
lọ́dún Àkèrè. Àárọ̀ ọjọ́ kejì báyìí àwọn oníṣẹ́ ọba láti ìlú Àkèrè tìlù tìfọ́n ni wọ́n dé. Yóò jọba ta ìjọba kan, yóò jọba ta. Náà bá dé àti ṣẹ̀kẹ̀rẹ̀ àti gbogbo ẹ̀ náà kólùdé. Àwọn wá mú ọba àwọn ni o tó gbéra ó tẹ̀ láwọn lọ sílùú láti lọ rèé jọba. Ẹ sì mọ àṣà wa nílẹ̀ Yorùbá àti ẹṣin àti ẹ̀ṣọ́ àti gbogbo ẹ̀ náà ti kó wa wípé kó wá lọ rèé jọba. Inú Àkèrè náà dùn, wọ́n gbé Àkèrè wọ́n gbé gorí ẹṣin. Àwọn aráàlú ibi tí Àkèrè ń gbé inú tiwọn náà dùn wípé àbẹ́ẹ̀rí orí àwọn náà sún wọn. Ìbájòjì l'Àkèrè nílùú àwọn tí wọ́n sì wá pé kó wá jọba. Gbogbo wọn dáwó wọ́n fi lé pọ̀ tí wọ́n fọ̀nà rókà wọ́n ṣe àtìlẹ́yìn fún Àkèrè torí Àkèrè jẹ́ èèyàn tó dáa. Àwọn náà kọ́ wọ́n rìn pẹ̀lú ẹ̀. Wọ́n gbé Àkèrè wọ́n gbé gorí ẹṣin. Ìgbà tí wọ́n gbé gorí ẹṣin, Ìjápá èmọ̀pọ̀rẹ́ rẹ̀ ni. Ìjápá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ gbágbágbá báyìí tó jẹ́ pé ó sọ fún Àkèrè pé ó yá máa jó máa yọ̀. Ijó tó ń jó yìí ò tó ọ̀rẹ́ mi. Ọjọ́ ayọ̀ rẹ̀ lónìí máa jó máa fò máa ta pọ́npọ́n. Àkèrè náà ló fò ló ta pọ́n ló ń tàkìtì yóò fa ẹṣin báyìí ẹṣin ló ka ẹsẹ̀ méjì òkè báyìí yóò jùlù inú ẹ̀ ó dùn. Inú Àkèrè ń dùn ayọ̀ yìí ń pọ̀. Àwọn ọmọ Àkèrè lọ sọ pé bàbá dàpọ̀ rọra ṣe ayọ̀ yìí ń pọ̀ jù táyọ̀ bá ti pọ̀ jù á máa sẹ́ni lẹ́yìn náà bàbá ẹ rọra. Ó ní Àkèrè gan Ìjápá níwọ̀dẹ̀ wọn náà wọ́n ń jowú rẹ̀ wọ́n ń bínú rẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n wá ń bọ̀ tó sọ pé kó rọra ṣe Jésù ẹni àwọn takádọwọ́ bò ní. Ìwọ ló lọ́jọ́ òní ọjọ́ ayọ̀ rẹ lóní ẹni tí ò bá dùn mọ́ nínú kó forí sọlẹ̀ kó kú. Bẹ́ẹ̀ ni Ìjápá ń kí Àkèrè láyà. Àkèrè ń ta pọ́npọ́n ló gba gbọ́ngbọ́n ló pàṣẹ pé ẹṣin náà ṣe bó ṣe wù ú. Ṣé ẹ rí bó ṣe dé ibìkan báyìí bí ẹ sì ṣe gbéra báyìí a fi wọ̀ nínú kòtò. Inú kòtò ni ẹṣin lọ já sí. Ẹ sì mọ bí ẹṣin ṣe tóbi. Ẹ mọ̀ bí Àkèrè ṣe rí. Orí Àkèrè òun ni ẹṣin ṣubú lé. Ìgbà tí wọ́n fi wọ́ wọn jáde Àkèrè ti dáǹtàn. Ibẹ̀ náà ló sì gbalẹ̀. Àtàkèrè àtẹ̀ṣin àwọn méjèèjì ayọ̀ yìí òun ló pa wọ́n. Ẹ wá rí wípé Ìjápá ó ti ọ̀rẹ́ títí ó sì tì í sẹ́mi kú. Eléyìí náà ló sì ń kọ́ wa wípé bíṣu ẹni bàtà àádọ́wọ́ bò torí wípé ojú la rí ọ̀rẹ́ ò bínú àmẹ́ni tó fẹ́ ni. Nígbà tí èèyàn bá sì ń ṣoríire kì í ṣe gbogbo àwọn tó wà láyìíká èèyàn òun náà nínú wọn ń dùn. Ọ̀pọ̀lọpọ̀ ojú ayé òun ni wọ́n máa ń ṣe. Ẹlòmíì ọ̀rẹ́ ni wọ́n pera wọn ṣùgbọ́n ọ̀tá ni wọ́n nínú wọn. Ìdí rèé o tó fi jẹ́ wípé ayọ̀ ayọ̀jù ìmọ̀ Koba ni nígbà míì. Ayọ̀ ayọ̀jù l'Àkèrè yọ̀ o tó fi dá nítàn o. Ayọ̀ ayọ̀jù l'Àkèrè yọ̀ tó fi dẹni ilẹ̀. Ayọ̀ ayọ̀jù l'Àkèrè yọ̀ tó jẹ́ wípé ọjọ́ tó yẹ kó jọba ó di ọjọ́ tí wọ́n ń gbé wọ káàdì lọ. Ẹ jẹ́ ká rọra ṣe o. Pàápàá jùlọ tá bá ń rí àwọn tí wọ́n ń kó bẹ́rẹ̀ fún wa tí wọ́n ń kóríyá fún wa pé ìwọ ni ẹ jẹ́ káwa náà ká tó èrò ara wa pa ká jókòó ká wò wípé ṣé bí wọ́n ṣe ń kì mí ní mẹ́sàn-án mẹ́wàá ǹjẹ́ lóòótọ́ ni mo tó bẹ́ẹ̀ káwa náà ká mọ́ kìyàn ká mọ́ jẹ́ kó rí ìwọ wú níwùúkìwú bí orí gàrí. Tọ́ ibí náà ni àlọ́ mi lóró kèésí lónìí. Ẹ̀yin náà ẹ bá mi fi ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ ẹ bá mi kọ́ sí abẹ́ fọ́nrán yìí ká túnjọ máa fi dára wa lẹ́kọ̀ọ́ ká sì túnjọ máa fi kọ́ra wa ní ọgbọ́n. Ìdí àlọ́ mi gbangbalaka ìdí àlọ́ mi gbangbalaka bó bá ṣe pé irọ́ ni mo pa ká gbogbo ẹnu mi ọmọ rò àmọ́ tí n ò bá purọ́ ká gbogbo ẹnu mi ó ró lẹ́ẹ̀mẹ́ta kógó 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 ó yá o. Ó dàbọ̀ o.